àwọn bàbá wa mọ́ni àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. àánú kó máa bá gbogbo wa gbé ní gbogbo ibi tí a bá wà, ó máa bá wa sùn, ó máa bá wa jí pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè. gbogbo ọjọ́ ajé, ọjọ́ Wednesday, ọjọ́ Friday tẹ́ bá ti bá wa pàdé lórí ètò báyìí ó yẹ kẹ́ mọ̀ pé lọ́tún ọ̀tún ni àṣẹ Ọlọ́run ọba òní wípé ká máa mú wá fún yín lọ́tún ní gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti lágbàáyé. táyé ẹ bá yọ à lọ sí ti kéne òkè òkun nínú ẹ̀wọ̀n tán ìròyìn wa tàbí fi tó yín létí. Adejoke Bakare lórúkọ tèmi lórí ètò lónìí, ọjọ́ àánú, ọjọ́ tó jẹ́ pé òun ló pín ọ̀sẹ̀ sí méjì, ọjọ́ iṣẹ́ Monday, Tuesday, Wednesday, Thursday, Friday. mo kì í pé ẹ káàbọ̀ ní gbogbo ibi tí ẹ ti ń wò wá báyìí lágbàńlá ayé pátápátá. ó dá mi lójú pé àlàáfíà lẹ wà, ó dẹ̀ dá mi lójú pé àlàáfíà náà ni ọ̀dẹ̀ wà. ẹ bá kára lé o ká sọ. Ọláìdé Olúwaṣeun èwú yín náà ló ń sọ wípé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ ti ń wò wá. ẹsìkò ìfẹ́ tẹni sí wa lágbára Ọlọ́run, bẹ́ẹ̀ tí ń nífẹ̀ẹ́ wa Ọlọ́run náà máa nífẹ̀ẹ́ yín náà. láṣẹ Ọlọ́run Elédùmarè ẹ darapọ̀ mọ́ wa ní gbogbo ẹ̀rọ alátagbà wa pátápátá. Kaftan TV Yorùbá wà lórí Facebook, a wà ní Instagram, bákan náà la tún wà lórí ẹ̀rọ agbẹ́yẹfò yẹn Twitter, Instagram yẹn kí náà pé YouTube wa náà ẹ kàn mọ́ wò kẹ́ mọ́ fọwọ́ gbé báyìí. tẹ́ bá ti ń wò ẹ mọ́ like, ẹ tún tẹ abẹ́ẹ̀lì tó wà ń bẹ̀, aago kan tó wà ń bẹ̀. gbogbo àtàbà ti bọ́ sórí YouTube ọmọ àti sọ fún yín pé àti wà ń bẹ̀. bákan náà tó ní ẹ subscribe. tẹ́ bá ti ń subscribe, tẹ́ bá ti ń wò kẹ́ máa fẹ́ máa gbọ́ èsì yín kí ni mọ̀ lára ẹ darapọ̀ mọ́ wa. ẹ má gbàgbé àwẹ̀ Kristẹni wa ń ta à ń sọ pé afẹ́fẹ́ abala kan sílẹ̀ lórí ètò yìí láti máa fún wa ní ọ̀rọ̀ ìṣítí. ẹni tó bá fẹ́ ṣe onígbọ̀wọ́ tà láti fún àwọn èèyàn lẹ́bùn ọ̀rọ̀ ìṣítí ni àbí ìbéèrè àbí. bẹ́ẹ̀ni látinú bíbélì ká máa sọ fáwọn èèyàn. àwọn tó bá ti wá gbà á fún wọn lẹ́bùn tẹ́ bá fi ṣọwọ́ sí wa. ẹ darapọ̀ mọ́ wa náà nífẹ̀ẹ́ yín. ẹ jẹ́ kí wá kájọ kọ́wọ́ rìn ká fọ́lù ara wa, gbogbo á fọ́lù Ọlọ́run ọba tọ́dọ̀ náà lọ́ba àjíkí ọba àjígẹ̀. ilé ìrìnàmò lọ sí ohun tí ó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. ṣé wọn pé ní inú oṣù kejì kọ́ ni wọ́n ṣe primary election wọn. gómìnà Oyètọ́lá ó wáá fi ìdùnnú ẹ̀ hàn, ó kí gbogbo ládéládé lọ́balọ́ba níjòyè ìpẹ̀mọ̀ ṣeun fún àtìlẹ́yìn pàápàá jùlọ ìwé tẹ́ fi ṣọwọ́ pé ká bójútó ọ̀rọ̀ bí àwọn bàbá wa ọ̀rọ̀ àwọn ọba tradition wa àwọn pé kán gbégbèsè láti rí pé wọ́n ṣe àmójútó àwọn àlàfo kan bẹ̀. ní tí gómìnà wa sọ pé ó lẹ́tọ̀ọ́ àkókò tó báyìí láti rí pé àwọn ọba wa, àwọn bàbá wa ní ti ọba, wọ́n ní ojúṣe kókó pàtàkì láti máa ṣe lórí ọ̀rọ̀ ìlú. kì í ṣe pé kankan dàbí pé ayẹyẹ nìkan ni wọ́n ń pè wọ́n sí wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣe báyìí. wọ́n wá ti dá ìgbìmọ̀ kan sílẹ̀ nítorí jẹ́ pé wọ́n máa ní aṣojú láti àárín àwọn lọ́balọ́ba, ilé ìgbìmọ̀ aṣòfin àti àwọn tó ń bá gómìnà ṣiṣẹ́ papọ̀. wọ́n fi ìgbìmọ̀ náà lélẹ̀ ìgbésẹ̀ máa lọ ní kíákíá. tó bá tó ti tẹ̀síwájú nípa ilé àmàfitó ẹ̀yìn ara lélétí. bàbá wa ni gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun, elétí gbáròyé bí Ọlọ́run ọba ni wọ́n farabalẹ̀, wọ́n gbọ́ nǹkan tára ló ń sọ. ìgbésẹ̀ tó ń gbé ìpínlẹ̀ àṣẹ Ọlọ́run Elédùmarè á mú èso gidi jáde. ilé náà máa jẹ́ kí n sọ ti tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Zamfara. ẹ̀mí àtàn jí gbéńgbà kan tó lódìdí oṣù kan gbáko. ó ti sọ, ó ní pé àwọn Fúlàní ló jí ń gbé. ìdí tá a fi ní ká sọ mọ̀ díẹ̀. nǹkan tó sọ pé Fúlàní kọ́, pàápàá jùlọ àwọn mẹ́àtì àlà wọn ní irọ́ ni, kò rí bẹ́ẹ̀ kíní kan. bàbá yìí fìdí ẹ̀ múlẹ̀, ó ní pé Fúlàní orílẹ̀-èdè Nàìjíríà àti ti orílẹ̀-èdè míì náà parapọ̀
tí wọ́n jí òun gbé odidi oṣù kan ní bàbá ìlú lágódó àbí àkóló wọn níbi tó fi há sí bàbá ò wá fi kún pé bóyá ń fún òun bóyá owó náà ń san tó fi dá òun sílẹ̀ wọn fi yẹn tó wa létí ṣùgbọ́n tó wà ń bẹ̀ náà ni pé bàbá ti tún fìdí ẹ̀ múlẹ̀ sí pé àwọn Fúlàní náà ṣiṣẹ́ láabi ká máa jíyàn gbé ibi tí bàbá ìgbé ní ojú òpópónà Kaduna sí Àbújá sí Kaduna náà ti rá bàbá mú láti gbà náà bàbá ó dídí oṣù kan ló lò ń bẹ̀ àṣàdù pé bàbá eléyìí ó fi ẹsẹ̀ méjèèjì tó fi rìn padà Ọláìdé kíní kan mi lóminú kíní àwọn ọba wa tó ń jí gbé ǹjẹ́ àlè ráyè àtijọ́ lè jí ọba kan gbé ṣá. Gẹ́gẹ́ bọ́n ti máa ń sọ pé ọba igbákejì òrìṣà ni wọ́n. ọba olúwo sọ pé òun igbákejì. ta ló tó nǹkan tó ṣáà máa ń sọ nígbà yẹn ni pé ọba igbákejì òrìṣà ni wọ́n aláṣẹ kejì òrìṣà. ẹ̀ta wa ló tó gbangba sùn lọ́yẹ́ láti jí odidi òrìṣà gbé. so tí ó bá ti ń ṣe pé ó ti ní ọwọ́ kan àbòsí nínú bóyá wọ́n ti ń fún àwọn òrìṣà ní wo tí ó jẹ́ káwọn òrìṣà máa react bó ṣe yẹ kán máa heart mọ́ tó jẹ́ káwọn ọba because láyé àtijọ́ ta ló tó bẹ́ẹ̀ especially àwọn ọba ilẹ̀ Yorùbá ta ló tó bẹ́ẹ̀ ṣé Aláàfin bàbá mi náà fẹ́ gbé Lámídì ikú bàbá yèyé Adéyẹmí Lámídì bàbá yèyé ọmọ òfò ọmọ àdánù àbí ọlọ́dẹ máa ń kí bàbá ta ló tó bẹ́ẹ̀ láti sọ pé àbí Ọọ̀ni òrìṣà ló fẹ́ jí gbé ta ló tó bẹ́ẹ̀. olóyè kan náà jí ní Oǹdó ní oṣooṣù tó kọjá ni bàbá bá fẹsẹ̀ rìn padà wálé fúnra rẹ̀ bàbá báwo lẹ ṣe ó náà sùn lọ ló ń bá sámọ́ ọ lọ́wọ́ mo ní bàbá èso tọrọ àwọn òrìṣà ló kún wọn lóru òrìṣà ní ìṣẹ́ bá ti jẹnu wúyẹ́wúyẹ́ kí á lọ́gbọ̀n bàbá bá fẹsẹ̀ rìn. ẹ bá bó ṣe jẹnu mo ṣáà mo mọ̀ pé láyé ìgbà kan tó máa sọ pé wọ́n fẹ́ ṣe àwọn ọba níkà ẹ̀ wọ́n á ti disappear ẹ̀ wọ́n á ti dọ̀fẹ́ so kí ló ṣẹlẹ̀ sí gbogbo àwọn agbára yẹn nísìnyí. wọn bá wíwẹ̀ pé baálẹ̀ gan ti ń pètè pèrò pọ́n jí ń gbé kọ́ lè rówó gbà lọ́wọ́ ìjọba Ọlọ́run kọ́lọ̀ ìṣàánú wa lórílẹ̀‐èdè Nàìjíríà. ṣùgbọ́n àwọn ọba kan wà tèmi sì mọ̀ pé mi ò dán àwọn ìlú kan wà kì í ṣe ọba àwọn ọba ìlú kan wà tí mo mọ̀ pé ó kéré wọn tó wà. àwọn méjì kan wà àwọn méjì tí mo dárúkọ yẹn Aláàfin Ọọ̀ni kò sí bàbá ńlá tó gbé wọn kò sí. àwọn kò kọjá yé wọn àti ìbu agbára sì wà níbi tó wà nílẹ̀ Yorùbá òòṣà tó yẹ kán fún níyọ̀ wọn àti ìlọdẹ epo pupa lé lórí ẹ wo ìyá níta bá láti yẹ ìròyìn kan tó hàn dé àwa náà sọ lórí ètò wa ní ọjọ́ Ajé wípé àwọn ọlọ́pàá ń pètèpèrò láti daṣẹ́lẹ̀ tó bá di ọjọ́ 26 oṣù kẹta oṣù tá a wáyé wọ́n ti wá jáde báyìí o CSP wọ́n sọ pé láíláí kò jọ́ ọlọ́pàá lè dáṣẹ́lẹ̀ àwọn náà ti rawọ́ ẹ̀bẹ̀ lórí ètò pé ẹjọ́ ọkàn mọ́ dáṣẹ́lẹ̀ o tó lọ́wọ́ bá láfi bẹ̀ kọ́lọ́pàá dáṣẹ́lẹ̀ ó dàbí pé kí àwọn tán wà tí ẹ̀tọ́ wà lọ́wọ́ wọn kán tó máa jára wọn lólè. wọ́n láwọn fẹ́ gbẹ́tọ̀ kalẹ̀. wọ́n ní pé rárá pé kò sí nǹkan tó jọ ẹ fọkàn yín balẹ̀ yín aráàlú bó bá jẹ́ ẹ̀rọ ni bójú òótọ́ ni àṣà ti gbọ́ látẹnu alukoro iléeṣẹ́ ọlọ́pàá báyìí pátá pé kò sí ní tó jọ láíláí fáàbàdà kò sí ní tó jọ ìyẹn ní abala ti ẹ̀dá ní kakọ́ fi dẹ́rìn para wa ká fi fọkàn ara wa balẹ̀ pé dáadáa wà lẹ́yìn abd ẹ̀ka nílẹ̀ agbára tàbá padà dé káṣàlàyé wa bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ Ọláìdé mi èwì ọ̀nà ní ẹ̀dọ́ yẹrẹ́ rẹ̀ wúyẹ́wúyẹ́ ẹ jẹ́ ká nílẹ̀ agbára ká nǹkan tán ní fún wa. bẹ́ẹ̀ni ẹ káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé ohun tá a pẹ̀ kẹ́lù àti sọ nípa ti ọ̀rọ̀ pé iléeṣẹ́ ọlọ́pàá àwọn òṣìṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà wọ́n náà dáṣẹ́ lẹ̀ fọkànbalẹ̀ wọ́n wà lójú iṣẹ́ wọ́n wà nílé fún yín ní bíbà ẹ jẹ́ ká gba bíbà ìwọlé lónìí gangan wọ́n ti sọ pé iléeṣẹ́ kíniná NNPC pé wọ́n kùnà láti ṣàlàyé bí àgbá epo bíi 150 kọ́ ni bó ṣe pòórá 107 million bó ṣe pòórá wọ́n ní kí wọ́n ṣàlàyé ẹni tó àwákọ́lá sọ gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu
auditor general mi. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹnu olùyẹ̀wé owó wò yányán ilẹ̀ Nàìjíríà yẹn auditor general gẹ́gẹ́ bí ó ti jáde ó sọ pé wọ́n ní NNPC kùnà láti ṣàlàyé láti àkọsílẹ̀ àlàyé àti gbogbo tó ní ṣe pẹ̀lú àgbá epo mílíọ̀nù 17 tó yẹ tí ó wà fún lílò ní ilẹ̀ wambi ṣe mọ̀ pé bí orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń ṣe epo a máa ń tà sí ilẹ̀ òkèrè bọ́n ṣe ń tà fún crude oil sókèrè ẹ̀dá ní èyí tí crude oil 107 million níbi tá gbọ́ndé ni à ń ta crude oil sókèrè àwa ń ra ẹyọ kan díẹ̀ nú ẹ̀ padà wá sí níbi tá gbọ́ndé ni so wọ́n ní ètò yẹ kí ọ́n lò ní ilé 107,239,436 barrels of oil tí ó yẹ kí wọ́n lò crude oil tó yẹ kán lò fún ilẹ̀ tán tí epo tí wọ́n ti fọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe wà ní raw state ni wọ́n lè ṣe àlàyé lórí ẹ̀ ní ọdún 2019 ìyẹn dẹ̀ ṣẹlẹ̀ wọ́n ní pé then ìkan náà tún wà láàárín oṣù kẹfà sí oṣù keje ọdún 2019 yẹn bí ọ̀rọ̀ yẹn ṣe wáyé ni wípé ó ní ìjábọ̀ kan tí wọ́n ṣe ní ọdún 2019 láàrin oṣù kẹfà sí oṣù keje yẹn lórí NNPC àti lórí gbogbo epo tó ń tà sí òde àti títà àti tinúlé so wọ́n ṣẹ̀ wá gbé ìjábọ̀ yẹn wá wọ́n ṣẹ̀ wá jókòó so ìgbìmọ̀ alábẹ́sẹ́kẹ́lé tó ń rí sí ọ̀rọ̀ àsùnwọ̀n ìjọba public account ní ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin àti ilé ìgbìmọ̀ aṣòfin àgbà ni wọ́n ṣẹ̀ wá jókòó lórí láti 2019 ìjábọ̀ ti wá o àpòpẹ́ wọ́n ṣẹ̀wá ń jókòó lé lórí lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí báyìí ọ̀rọ̀ ń lọ lórí ẹ̀ so ibẹ̀ ni wọ́n ti fi ẹ̀sùn bíi 6 kọ̀ wọ́n 6 queries ní NNPC ní ẹjọ́ jẹ́ lórí ẹ̀ so wọ́n ní àwọn ló fẹ́ dé àwọn ẹjọ́ yẹn àwọn tó ń ṣiṣẹ́ ní NNPC náà ni àwọn tó láti 2019 àwọn tó máa yẹjọ́ máa kọ̀ àwọn tó wà ń bẹ́ẹ̀ gbà yàn àtàwọn tó tún wà ń bẹ́ẹ̀ tí wọ́n jọ máa jẹ náà ni. ààrẹ wà lára tó máa jẹ́jọ́. èmi ò kàn yé o so ààrẹ òun ni mínísítà fún epo rọ̀bì then a lè tún ní mínísítà for state náà a lè tún ní àwọn director àwọn CEO àwọn group managing directors group managing director gbọ́ngàn àwọn tó máa jẹ́ pọ̀ so pàtàkì jùlọ wọ́n ní pé 22,929.84 litres petrol valued at 7.6 billion naira èyí tí wọ́n ní kí wọ́n gbé lọ fún àwọn dépò méjì kan tó jẹ́ Ìbàdàn sí Ìlọrin then Abasi Enugu láàrin 2019 wọ́n ní kò dé dépò méjèèjì ọ̀nà ibo ní 22 million litres of petrol ibo ló ọ̀nà ọ̀dà ọ̀nà ibo ló gbà lọ ní 2019. ó ní gbọ́ ní ìfọ̀rọ̀wánilẹ́nuwò. yàtọ̀ sí ìyẹn ó ní àwọn owó kan tí wọ́n sọ pé wọ́n transfer tí wọ́n lè ṣàkàlọ̀. ó ní ẹnìkan tí ó lọ fi ìfọ̀rọ̀wánilẹ́nuwò fẹ́ gbà síṣẹ́ wọ́n wá ní tí ọgbọ́nipọ́nà ò dá ni mo fẹ́ sọ yìí o wọ́n wá ní tó bá ń gbé epo láti káyọ̀ pé wọ́n kó gbé epo láti Èkó Lagos Ìbàdàn express road lọ sí Ìbàdàn kó tó wá dé bó ṣe kọjá Ìṣàgà bí Ògèrè pé wọ́n wá gbọ́ pé wàhálà ti bẹ́ẹ̀lẹ̀ ń bẹ̀ wọ́n ń jà ogun ti so wọ́n ti ń pààyàn wọ́n ń sun mọ́tò wọ́n ń sun gbogbo ẹ̀ pẹ́kìnlẹ̀ nìyẹn máa ṣe ó wá fún wọn lésì pé òun á wa mọ́tò wọnú gbó òun á dúró síbẹ̀ mo fi ń dá lóhùn pé mo ní ọ̀nà ò dáa bóyá ojú ọ̀nà dí wọ́n wá wá 22 million litres wọnú gbó láti 2019 wọ́n ti wá jáde kúrò nínú gbó àbí wọ́n wá lọ sí bóyá bí Ìṣàgámù àbábẹ́kúta wọ́n ti wá lọ́nà padà sí Èkó a lè sọ wọn náà ní kán wá ṣàlàyé. then wọ́n ní pé wọ́n tún lára query tí wọ́n ní jẹ́ wọ́n ní pé 1,272,606,864,000 ni wọ́n transfer ní NNPC sọ pé àwọn transfer ṣùgbọ́n iye tó rí yàtọ̀ ṣùgbọ́n accountant general ní 608,710,292 ní owó tó ń transfer pé ibi tí 618 billion yẹn tó lọ kí lọ́wọ́ bí wọ́n ti ṣe kí ni. bóyá dárúkọ owó ẹja tèmi ò já ẹ̀tọ́ ṣẹlẹ̀ nìyẹn nítorí àga báyìí ẹjọ́ kọ̀ ẹ̀ farabalẹ̀ ṣẹ́ni ìwé owó tá à ń sọ yìí ojú ìwé ló wà kì í ṣe pé wọ́n gbé kalẹ̀
ojú ìwé ló wà ẹ farabalẹ̀ ẹ mọ́ tara ṣùgbọ́n bóyá tó fà tó wọ́n bá jáde ọ̀rọ̀ epo rọ̀bì pàápàá jùlọ diesel tó ti di 720 àbí 750 báyìí 750 làwọn míì rà bóyá yẹn ló máa jẹ́ kí owó tí ó lọ sókè tán bá rówó ìgbà jáde owó epo awalẹ̀ wọ́n tún ní àwọn owó kan wọ́n tún nọ́nà wọ́n tún ráyè dá sí ọ̀rọ̀ tí ASUU tó ń ṣẹlẹ̀ àádẹ́tún ráyè ránjú tọ́rọ̀ ilé ẹ̀kọ́ aráyè ránjú tọ́rọ̀ ti ètò àlàáfíà bóyá tó máa fi yẹn ráyè láti mójútó ilé ìfọpo wa. ó ní ẹ̀sùn kan náà tí wọ́n tún fi kàn wọ́n according to section 162 verse 1 of 1999 constitution ó yẹ kí wọ́n ní àwọn NNPC wọ́n fi owó ṣe ìrànwọ́ wọ́n fund àwọn ẹ máa gbọ́ wọ́n fund àwọn project kan iṣẹ́ náà iṣẹ́ ìlú náà àwọn project kan iṣẹ́ ìlú náà ṣe project yẹn wọ́n ní first ó yẹ kí wọ́n kọ́kọ́ san àwọn owó yẹn sínú àsùnwọ̀n ìjọba ní Nàìjíríà kán kọ́ san sínú àsùnwọ̀n tó yẹ kán san sí ṣùgbọ́n àwọn ò san sínú àsùnwọ̀n tó yẹ kán san sí according to accountant general àwọn kàn fowó fund Brazil inspection agency expenses ọwọ́ wọn actually sign check wọ́n ní without first paying it into federal account. ṣe bóyá àwọn náà láṣẹ láti kọ́wọ́ bọ̀ wípọ́n sí. rárá ó ti wà nínú àkọsílẹ̀ wípé ó ti ní àkáǹtì náà máa san owó tó wá ti ń pa kọ́ máa darí ẹ̀ sínú àsùnwọ̀n kan ó tó ní pé wọ́n máa ní rárá. àráyè gbogbo yẹn ń sìn gbogbo ìpàdé ṣe báyìí wáyé sìn àwọn tó wá kàn rẹ́rìn ni ẹ má ẹgbò ọyàn lè máa rẹ́rìn ṣùgbọ́n wọ́n ti tàn síta fún wọn wọ́n ti tàn mọ́lẹ̀ sí pé kán wá jẹ́jọ́ ibi tí ọ̀rọ̀ yìí wọlé sí. ẹ má gbàgbé orílẹ̀-èdè Nàìjíríà náà la wà 2015 sí 2019 ìjọba tó wà ń bẹ̀ àbí 2015 to 2019 ìjọba tó wà ń bẹ̀ náà ló wà ń bẹ̀ láti 2019 sígbà tá a wà nítorí túmọ̀ sí pé gbogbo tó ń béèrè yìí sìn àárín àwọn ìjọba tó wà lórí àléfà lọ́wọ́lọ́wọ́ ó máa jẹ́ kó rọrùn láti bẹ́ẹ̀ ni ṣe ẹ jẹ́ ká lọ sí tó ń ṣẹlẹ̀ ní ti ọ̀rọ̀ ìyẹn tí ó bá ti ń ṣe pé ejò ló gbé àwọn owó yẹn mi o ejògbélé tó dẹ̀ ṣe pé àwọn 22 million àgbà 107 by million ó máa jáde ẹ wọ́n pẹ́ ká lọ sí ti ọ̀rọ̀ tó jáde láti iléeṣẹ́ aṣojú United Kingdom iléeṣẹ́ aṣojú ìjọba UK ní Nàìjíríà dáwọ́ dúró lórí ìwé ìrìnnà tí wọ́n fáwọn bóyá ó fẹ́ lọ kàwé lu ìbò ni àbáwọn ẹbí wọn àbò fẹ́ ṣe tourist visit ni ó fẹ́ lọ fún tourist ni àbí tourism ìrìn àjò afẹ́ àbí ó fẹ́ lọ síbẹ̀ wọ́n dáwọ́ ẹ̀ dúró báyìí nítorí kíni ohun tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní orílẹ̀-èdè Ukraine ìjà tó wà láàrin Russia àti Ukraine wọ́n ti wá sọ àwọn kan tí náà fẹ́ lọ ṣùgbọ́n tí ẹ̀sán tó fẹ́ sọ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ ẹ̀ láìdé tó bá fẹ́ $10 million pé kó wá lọ Ukraine. èmi mo kọ́kọ́ béèrè lọ́wọ́ yìí ẹ má ti dá padà sí mi ẹjọ́ torí ọlọ́wọ́ ẹ̀yẹ́ ká fi ṣe vox pop á béèrè lọ́wọ́ àwọn ará èmi ò lè dáhùn lé torí $10 million pé kí n wá lọ gbé ìbọn láti wá lọ jagun. ṣé wàá lọ bá wọn jà pẹ̀lú Russia ìjọ torí ọlọ́run kí ni èròǹgbà yín. ẹ̀mí mi ń ṣe iye bí èsì bẹ́ẹ̀ ni torí mi ò rọra mi pípé mi ò ní mèkè Nàìjíríà so mi ní lọ́kọ́ tó ń ṣọwọ́ sí 9095 70121 2081 ní ìpínlẹ̀ ẹ̀kọ́ sí o 0905 701 2081 tá bá fún yín ní $10 million kẹ́ wá lọ bá àwọn Russia jà kẹlẹ ṣe gbọ̀wọ́ fáwọn Ukraine. kẹgbẹ́ bẹ́ẹ̀ ni kàn fún $10 million. wọ́n ti fún láti Nàìjíríà ṣe é máa lọ. mo rántí kó tẹ̀sán kọjá ni mo bẹ̀rẹ̀ báyìí. dáwọ́ èmi ni wọ́n ń dùn ẹ̀ báyìí. àtúntò àgbà lébà ó yà ń tọ́ lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí sí. nísìnyí wọ́n ti sọ wípé gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ apply fún ìwé ìrìnnà visa láti lọ kàwé ní ilẹ̀ Ukraine àbí ní UK àbí ẹ fẹ́ lọ fún ìrìnàjò afẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ lẹ́ẹ̀kan àbí ẹ fẹ́ lọ kí àwọn mọ̀lẹ́bí yín wọ́n ní lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ má tiẹ̀ tí rò rárá ọbẹ̀ ẹja ni ó máa rún. olómi ti já ọbẹ̀ iyọ̀ ti já ọbẹ̀. ọbẹ̀ ẹja ni ó máa rún ni tán bá rò rárá báyìí pé ẹ má tiẹ̀ tí rò rárá wípé wọ́n ní gbogbo àwọn tó dẹ̀ ti apply fún tẹ́lẹ̀ wọ́n ní wọ́n máa experience delay pé for now gbogbo ẹ̀yin tẹ́ ti apply fáwọn ìwé ìrìnnà visa yìí pé kẹ́ ṣiṣẹ́ sùúrù náà dẹ̀ wọ́n ní pé ìdí pàtàkì tó fi rí bẹ́ẹ̀ ni pé nítorí ìjà tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ní Ukraine àti láàrin Ukraine àti Russia so Ukraine family scheme application òun nìkan tó fẹ́ focus fún in case ẹ bá ní for humanitarian bọ́yìn sọ ni humanitarian crisis tó ń lọ lọ́wọ́ so ẹni tó bá mọ̀ wípé òun fẹ́
láti lọ ṣe ìrànwọ́ fún Ukraine lórí nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wọn nísìn ẹ̀yin ní kẹ́ apply fún visa UK báyìí so wọ́n máa fún yín láìsí delay then gbogbo ẹ̀yin tẹ́ mọ̀ pé ẹ ti fẹ́ apply fún láti lọ kàwé for now ẹ má apply then gbogbo ẹ̀yin tẹ́ ti apply tẹ́lẹ̀ for now ẹ má ìtẹ̀ tí ìrònú pọ̀ máa jáde then wọ́n ní pé exception máa wà tó bá jẹ́ pé in case of emergency ẹni tí ààrẹ ò yá tó dẹ̀ ní the medical kit láti fly ẹ̀ pẹ̀lú àmì ìdánilójú bẹ́ẹ̀ so wọ́n ní pé irú àwọn èèyàn wọ́n lè tètè fún wọn dẹ̀ wọ́n ní pé gbogbo ẹni tí ó bá tún wá apply náà fún emergency kìíní náà tí wọn bá tí ì pè ẹ́ pé kó wá má yọjú rárá jókòó sílé ọ̀sán tó bá kẹ̀ tó bá yọjú òní ó tọ́ náà nìyẹn. ẹ wo nǹkan tán ní fún wa nílé agbára tá bá padà dé ká ṣàlàyé sí ní tẹ̀síwájú ẹ má bá a bọ̀. ẹ káàbọ̀ padà sórí ètò Ká Ṣàlàyé ẹ ti gbọ́n tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ owó epo wa 107 million barrel tí wọ́n mọ̀ bí tó wọlé sí wọ́n ti ní kán wá jẹ́jọ́ èdè àfẹ́sọ́nsìn ó ní ṣe pẹ̀lú kíni ti CBN wọ́n ti sọ ń gbà kan rí wọ́n tún wá tó ti gbé kalẹ̀ báyìí. bẹ́ẹ̀ due to cashless bẹ́ẹ̀ ni wọ́n review ẹ̀ due to cashless policy tó ń gbé jáde máa ń pè ká má máa kọ́ máa kówó má pọ̀ yẹ́yẹ́yẹ́ ní àwùjọ bẹ́ẹ̀ ni so wọ́n fẹ́ jẹ́ tẹ́ bá máa ṣe òwò èyí tí máa fi fún yín ní cash máa transfer látòrí àkáǹtì mi sákáǹtì yín cashless policy so ìgbà yẹn wọ́n sọ pé 3 million naira fún corporate bodies yẹn fún àwọn iléeṣẹ́ ńláńlá minimum withdrawal for a day then 500,000 naira fún individuals bẹ́ẹ̀ nísìnyí wọ́n ti wá tún wá ṣe àgbéyẹ̀wò ẹ̀ ó ti di 1 million naira fún corporate bodies then 500,000 naira fún individuals then wọ́n ní wọ́n gbé nǹkan kalẹ̀ tó ń jẹ́ bank neutral cash hub wọ́n níbẹ̀ yẹn ṣe rí iṣẹ́ tó ní pé bank neutral cash hub máa ṣe iṣẹ́ táwọn báńkì ń ṣe èmi fẹ́ sọ wípé àwọn POS ti wà so wọ́n ní pé ó gbọ́dọ̀ jẹ́ lè tí CBN máa fọwọ́ sí so àwọn iléeṣẹ́ wọn ò ní àwọn báńkì ò ní ráyè máa ṣe gbogbo wàhálà yẹn mọ́ so tẹ́ bá ṣe ti fẹ́ deposit ẹ fẹ́ sanwó ẹ máa lọ sí àwọn kìnìún bẹ̀tẹ̀ àwọn POS ti ń ṣe yẹn so ọ̀rọ̀ ò lè pọ̀ lórí ẹ̀ torí kò sásìkò rárá. àdó sí báńkì a fẹ́ gbowó lórí ATM kò ní pọ́wó ṣùgbọ́n POS a máa pọ̀wó ọ̀rọ̀ ọjọ́ míì ni tá a máa sọ ìdájọ́ sọ pé wọ́n ní pé agbọmọtọ́jú kan ó ṣekú pa ó fún ọmọ ẹ lọ́rùn pa. ó ti sọ Chiamaka Odo ọmọ ọdún mẹ́rìndínlógún ọdún mẹ́rìnlá 14 years ni wọ́n pe Chiamaka Odo so ó sọ wípé òun wà nínú ẹgbẹ́ òkùnkùn wípé ní primary school nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ wọ́n fún òun ní bisikíìtì jẹ ṣe rí ẹ̀kọ́ kí Ọlọ́run kó tu àwọn òbí ọmọ tó kú nínú because ọmọ ọwọ́ ni ọmọ ìrákò ni kí Ọlọ́run tù wọ́n nínú àwa òbí níṣẹ́ náà láti ṣe ẹjọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ àwọn ọmọ wa ká dẹ̀ máa sọ fáwọn olùkọ́ káwọn ọmọ máa gba nǹkan jẹ nílé ìwé o tẹ́ bá rò pé kò sáyé ayé wà o ọmọ yìí ní pé wọ́n fún òun ní bisikíìtì jẹ ní kiri primary school ní alẹ́ ọjọ́ tóun jẹ bisikíìtì yẹn lòun bára òun nínú ẹgbẹ́ nínú pàdé ó dẹ̀ wá jẹ́ àsìkò tí ó fẹ́ lọ ṣe iṣẹ́ nání ní Èkó so ó ní pé ní ìlú Enugu ló wà kì í ṣègbà ó ti pẹ́ o ó ti pẹ́ sí ìlú Enugu primary school ló wà nígbà tó jẹ́ ó ti parí secondary school ó ní wọ́n wá ń bèrè ó ní mà tó ń rí ara òun nínú ẹgbẹ́ yẹn ni wọ́n wá ń bèrè lọ́wọ́ òun pé níbo lòun fẹ́ lọ nísìnyí ó lọ pàdé gbogbo ó máa ń lọ gbogbo gbà òun wá sọ pé òun lọ sí Èkó wọ́n ní kó mẹ́jẹ̀ wá ó wá ní níbo ló ń lọ ó wá lóun lọ sí Èkó so ó wá ní wọ́n gbé ìgbálẹ̀ lọ́wọ́ wọ́n ní kó pe orúkọ nígbà tó dé Èkó ni nígbà tó dé Èkó ló ń gbálẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ wá ń yọ nígbà tó pe orúkọ ọmọ tó ń tọ́jú ẹ̀jẹ̀ wá ń dà ń bẹ̀ lóhun tí ò yé mi ó ní gbogbo ilé ìṣẹ̀lẹ̀ ní ojú àlá so báwo ló ṣe fún ọmọ Ọlọ́run pa lójú ayé. ìyẹn náà la fẹ́ béèrè lọ́wọ́ kọmíṣánná wa tó ti fìdí ẹ̀ múlẹ̀ àwọn sọ pé wọ́n ló fún ọmọ ẹ̀ lọ́rùn pa ni Adékúnlé Ajíṣebútú ó ní Odo strangled Jaden òkúsolo àbíkítẹ lórúkọ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n bọ́mọ yẹn sọ ọ̀tọ̀ ni ẹ̀jẹ̀ tó pé kò sáyé ayé wà o ọlọ́pàá kò kó àlùkì wọ́n tó bá ti rẹ́gẹ̀ tíntín ní báyìí ìyẹn ló pààyàn àwọn ọmọ bọ́n yẹn fẹ́ ṣe ọ̀rọ̀ ọmọ nítorí pé wọ́n ló fún lọ́rùn pa ni nítorí túmọ̀ sí pé ó lè jẹ́ pé ó ti pa nínú ẹ̀mí
ojú ayé gangan ló wá farahàn pé ó wá fún pa pátápátá. Àwọn òbí Ọlọ́run bá wa rọ àwọn òbí nínú pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè nítorí pé wọ́n ní gẹ́gẹ́ bí ti yàjú wọ́n ní pé on February 6, 2022 a 14-year-old female nanny strangled her mistress son. Kọ́tà ń sọ fún wa. Nígbà tó mọ́dẹ̀ máa confess ó ní lójú àlá ní gbogbo ẹ̀ ti ṣẹlẹ̀ o. Ẹ̀tàn bá ka mọ́ lọ lójú ayé náà wọ́n ní sọ pé ó rí bẹ́ẹ̀. Nígbà táwọn lẹ́nu ìròyìn náà nípa kíláàmù náà ni. Obìnrin kan náà ti gún ọ̀rẹ́kùnrin ẹ̀ pa nítorí 3,000 naira. Wọ́n kó 3,000 wálé. Ẹni tó kó wálé ní fún ọ̀rẹ́kùnrin ẹ̀ ní 2,000 kí wọ́n mú 1,000. Ọ̀rẹ́kùnrin ní ó ní láíláí 3,000 ní òun ló ní gbogbo ẹ̀. Gẹ́gẹ́gẹ́gẹ́ ó di pa ogun pa ó wá ní pé self defence. Ó ń jà láti gbára nǹkan rẹ̀ ni. Ó ń jà láti gba ààrẹ lórí 3,000 naira. Ká tó lọ sí ilé agbára ká tó bẹ̀rẹ̀ tó. Mo béèrè kan ní bóyá lórí ètò yìí ni àbí lórí ètò mi ti rántí wípé kí ló dé tí ikú ọ̀dọ́ fi wọ́pọ̀ láyé òde òní. Ohun táwọn ọ̀dọ́ gan tara bọ̀. Ó pọ̀. Ara ẹ̀ náà lélẹ̀. Bẹ́ẹ̀ni. Ọmọbìnrin sọ ó ní pé owó náà ló máa ń sábà pa gbogbo ọkùnrin ó ṣe ó ń gbé gbòógì olóró. Ó ń gbé gbòógì olóró bẹ́ẹ̀ ni. Ó ń gbé gbòógì olóró gbogbo ẹ̀ ló ṣàṣọ. Ṣùgbọ́n ọ̀rẹ́kùnrin ó ní ọjọ́ ṣàwàdánjọ́ dọ̀wẹ́kẹ̀ kó tó di pé jáde o kan tó wá mówó wá 3,000 naira. Àwọn ọ̀dọ́ dẹ̀ sọ pé àwa la fẹ́ jẹ ààrẹ ní 2023 a lè rí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ àbí. Wọ́n wá bá a tún tàn wọ́n lẹ̀ sí tọ́ba ètò àlejò tá à ń gbé bọ̀ lórí ètò lónìí tájọ́ máa fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ wọlé sórí ètò lónìí. Ọ̀dọ́ ni wọ́n jáde díẹ̀ wọ́n tún wá jẹ́ ààrẹ fún àwọn ọ̀dọ́ ní ti Afẹ́nifẹ́re bẹ́ẹ̀ ni lágbàáyé. Olórí ọ̀dọ́ ẹgbẹ́ Afẹ́nifẹ́re of Nigeria. Ti Nàìjíríà òun ni wọ́n làgbé wá sórí ètò lónìí. Ẹ bá wá nǹkan fìdílé ẹ farabalẹ̀ ọ̀rọ̀ pọ̀ nìkún bàbá yìí tó fẹ́ sọ bóyá ìtẹ́bá sọ dé lónìí tí àkókò òfin gbà wá kan parí ẹ̀ wọ́n á tún wá ń jọ́ mi àbẹ̀rẹ̀ lọ́wọ́ wọn tó bá tún wá kàtó bá bá yànnàná ẹ̀ ká bá tàn mọ́lẹ̀ sí gbogbo tá à ń ṣe yìí náà ìgbésẹ̀ fún ọjọ́ ọ̀la wa kó lè dáa ni ìgbésẹ̀ fún ọjọ́ orílẹ̀-èdè Nàìjíríà kó lè dáa ni nítorí èmi o mo gbégbé ayé tó rọrùn nígbà táwọn òbí mi nígbà tẹ́mi ń dàgbà o mi rẹ̀ á gbàdúrà pé káwọn ọmọ mi gbé ìgbé ayé tó le koko nítorí dísù tó wọ̀nyí pẹtiró tó wọ̀nyí 750 250 míìkì ọlọ́pẹ kọ́bọ̀ mẹ́rin ni kò pé 5 kọ́bọ̀ ńgbà náà nísìnyí bóyá ní 1,800 naira ta míìkì ọlọ́pẹ a lè sọ ẹ kẹ́rin lágbára tá a bá padà dé ká ṣàlàyé ṣì ń tẹ̀síwájú ẹ má bá a bọ̀. Ti bẹ̀rẹ̀ náà nìyẹn lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo àti ń gbáradì àti ń palẹ̀ mọ́ nípa ìdìbò tẹ́bà gbàgbé ìpínlẹ̀ Èkìtì àti Ọ̀ṣun wọ́n máa ṣe tiwọn tọ́nà wà ní staggered election ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ́dún 2023 ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ àtàwọn ilégbèmọ̀ aṣòfin tán sí ní staggered ti àgbà àti ti ìpínlẹ̀ àti gómìnà àti ààrẹ a máa dìbò ẹ̀ ojú wo lẹ fi ń wò lọ́dún 2023 ṣé orílẹ̀‐èdè Nàìjíríà ó sì máa wà ní ọ̀kan tó lọ́pọ̀lọpọ̀ èèyàn sọ yìí pé à ń tanra wa jẹ ni ìdílé lẹ́yìn tí mo fi bọ́ sí gbòòrò tí mo bọ́ sí ta tí mo lọ pe àwọn tán lẹ́nu lọ́rọ̀ nípa kí ni ọ̀rọ̀ òṣèlú ni tòfin ni àti bí ó ṣe lọ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nípa àwa Yorùbá ṣé ẹlẹ́yàmẹ̀yà ó máa jẹ́ ká dúró lọ́dún 2023 ṣé ọ̀rọ̀ ẹ̀sìn ó máa jẹ́ ká dúró lọ́dún 2023 àbí ọ̀rọ̀ nípa ètò ààbò ṣé kò ní jẹ́ kí ọ̀rọ̀ ọdún 2023 kó di àfìsẹ́yìn tí egun fi aṣọ wọ́n wà ní agodo pẹ̀lú èèyàn míì ní pé wọ́n lálejò wọ́n ṣèlérí lọ́sẹ̀ tó kọjá nígbà tá a jọ sọ̀rọ̀ wọ́n náà máa bá wa a máa rí wọn a máa fojú rinjú ẹ̀yin aráalé oyè wa kan fìdílé nǹkan ṣàpé kí n tó lọ náà mo sọ pé lálálù kùtùkù àwù nílẹ̀ agodo wa lónìí ẹni pẹ̀lú Omooba Eniola Ojajuni tí wọ́n jẹ́ ṣé kí n sọ délẹ̀ ẹ bá kára lẹ́kọ̀ọ́ káàsán kẹ́ wá fi ara yín hàn. ẹ káàsán yẹn ọmọ Nàìjíríà ẹ kúṣẹ́ o orúkọ mi ni Omooba Eniola Ojajuni olórí ọ̀dọ́ Afenifere National Youth Council worldwide. olórí ọ̀dọ́ Afenifere èmi náà Afenifere èyí náà fẹ́ mi fún rẹ̀ àbí pẹ̀lú agbára Ọlọ́run nínú máa rè eré ó máa bá gbogbo wa ẹ jẹ́ ká gba bí ìwọlé bàbá gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ìṣáájú tí mo sọ ní ọdún 2023 ǹjẹ́ rí orílẹ̀-èdè Nàìjíríà pé a ṣì máa wà lẹ́yọ̀kan
tá a bá gbogbo tó ń ṣẹlẹ̀ ní kùdìẹ̀kùdìẹ̀ ọ̀rọ̀ ètò ààbò ni ọ̀rọ̀ tó ṣèlú bó ṣe ń lọ ni a tún ti ń gbé tẹ̀sìn wọ̀ a ń gbé tìbílẹ̀ wọ̀ gbogbo lóríṣiríṣi ọ̀nà wo ojú wo lẹ fi wò. ẹ ṣé gan olótù ẹ kú thank you for inviting me for this program. Sherry 2023 is around the corner and lágbára Ọlọ́run Nigeria may remain Nigerians and it will remain Nigerians and the unity, the harmony and the peace is still going to exist in this country. Tí a bá lè ṣe àtúnṣe tí mo lè nígbàgbọ́ pé àwọn olóṣèlú wa àti ààrẹ àti INEC they are putting everything necessary to make sure that it's going to be free and fair election ní ọdún tó ń bọ̀ because tẹ́ bá wo INEC new law tí wọ́n pass into law is in fact it has settled about for 86% of our problem. Bàbá ẹ mọ́ gbàgbé ètò Yorùbá lẹ́wà ká ṣàlàyé. Ó ti settle about 85% nípa ìṣòro tó ń dojúkọ orílẹ̀-èdè Nàìjíríà and ó wá kùn sí ọwọ́ àwọn agbófinró àti INEC láti make sure pé wọ́n prepare dáadáa fún election tí ó ń bọ̀. Thank God pé sọ pé Èkìtì àti Ọ̀ṣun ó wà ní in fact very close here so Ọ̀ṣun yẹn gangan la fẹ́ mọ̀ pé bí this INEC bí wọ́n ti ready fún election tí ó ń bọ̀ ní Ọ̀ṣun àti Èkìtì with this I'm a INEC they are 100% ready but in terms of Nigeria we remain one because looking at the region aspect Christian àti Muslim ìkànnì gbogbo wa àwọn olóṣèlú ló ń fi ẹ̀tàn àti ìyànjẹ ló fi ń divide wa ló fi pín wa wá kùn sí ọwọ́ àwọn jíù àtàwọn bàbá àti kànáńkò láti make sure pé wọ́n pass message sáwọn followers wọn àwọn tí wọ́n tẹ̀lé wọn ẹ ṣe báyìí because gẹ́gẹ́ bí Christianity mi jẹ́ the fear of God is the beginning of wisdom jẹ́ pé ìpìlẹ̀ ọgbọ́n ìbẹ̀rù Ọlọ́run òye bẹ́ẹ̀ so we have to do it a ní láti ṣe pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run so that people àwọn ọmọ wa ń wò wá ibi tí à ń lọ àwọn bàbá tá dẹ̀ ń sọ náà they are all going one day to live wọ́n máa fi ipò ìfọ́ àwọ̀ ọ̀dọ́ tí à ń bọ̀ so 100% Nigeria a máa wà ní àlàáfíà come 2023 ìyẹn náà kọ́ fi tẹ́ wa lọ́rùn kíkà fọkàn balẹ̀ wípé lọ́dún 2023 lẹ́yìn tá a bá dìbò tán Nàìjíríà ṣe máa wà ní ẹyọ kan odindi ẹ jẹ́ ká wá wò báyìí ká mẹ́nu lọ sí ọ̀rọ̀ tí pé àwọn ní pé à ń tanra wa ni pàápàá jùlọ ká lọ sí ọ̀rọ̀ ti òfin mo dúpẹ́ pé adúpẹ́ èmi nìkan kan ara lé náà ń wò yìí wípé mẹ́nu bà ọ̀rọ̀ ti INEC a mọ̀ pé ó gbé òfin ìlànà ìdìbò jáde nítorí pé àti ilé ìgbìmọ̀ aṣòfin o àti ààrẹ o wọ́n fàmọ́ra wọn lọ títí lẹ́yìn tí ààrẹ tó buwọ́lù tán bàbá tají wípé ó níbì kan tán fẹ́ kẹ́ mú kúrò ibẹ̀ kọ́ la fẹ́ mẹ́nu lọ́sìn ní ti ọ̀rọ̀ ilé ìgbìmọ̀ aṣòfin lórí ọ̀rọ̀ ọ̀tọ̀pọ̀lọpọ̀ ń sọ wọ́n ní pé bámúbámú mi ni mo yó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà ní ìgbìmọ̀ aṣòfin bámúbámú ni wọ́n sọ pé wọ́n yó wọn mọ̀ tó ń ṣẹlẹ̀ nígboro tá bá fojú wò ó nípa pàápàá jùlọ òfin kan tí wọ́n gbé ìgbésẹ̀ pé àwọn fẹ́ mú wọnú àbátán fẹ́ sọdòfin ìyẹn ní ti ọ̀rọ̀ pé owó fẹ̀yìntì títí láéláé pé kó wà fún àwọn presiding officers wọn tábàdẹ̀ fẹ́ wò ó nílé ìgbìmọ̀ aṣòfin a rí bí gómìnà bíi mélòó tó ti gómìnà rí ó wà níbẹ̀ bẹ́ẹ̀ni tó ṣe à ń gbowó ìfẹ̀yìntì lọ nípínlẹ̀ wọn bẹ́ẹ̀ ni wọ́n tún lọ máa gbà ní federal level tábàdẹ̀ tó fẹ́ wò láàrin mínísítà náà ó ṣe àárẹ̀ gómìnà méjì bẹ́tà kan náà láàrin wọn tó jẹ́ pé káwá wò ó rí àná ń tanra wa ni torí nǹkan tá a fẹ́ gbéyàwó ni pé bí orílẹ̀-èdè ṣe wà ọ̀pọ̀lọpọ̀ ìhónì ló wà náà àwọn èèyàn pé kó ní kálukú máa lọ èyí dẹ̀ fúnra pé ó máa pẹ̀lú nǹkan tá à ń rí lẹ́gbẹ̀mọ aṣòfin àti káyọ̀pọ̀tẹ̀ ẹ̀dá òfin nù pẹ̀lú tá à ń rí ń bẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nípa owó wa tí ó kàn jẹ́ pọ́kàn dànù kí ni nǹkan tẹ́ rí sí. ṣẹ́rí ìyànjẹ ní àti àwọn tó wà ní tó represent abọ́ láti House of Rep láti House of Assembly to the House of Rep to the Senate ìyànjẹ ní and selfish interest èmi àtẹ̀bí mi tẹ́ bá rántí ní ìpínlẹ̀ Ọ̀yọ́ bí ọ̀sẹ̀ tó kọjá ẹnìkan tó ṣojú wọn ní Ọ̀yọ́ South wọ́n sọ lóko in fact most of these people àwọn people wọ́n lè lọ sí ibi tí wọ́n ti wọlé because tó tán dìbò fún wọn lè lọ sí because they are so selfish
You can imagine nígbà tí wọ́n sọ nípa bíìlì ọmọ lọ sókun má lọ sí London lọ sí ìlú òyìnbó lọ máa kàwé, a lot of them they were against that bill, and these people wọ́n dẹ̀ kàwé ní Nigeria foundation yìí and not destroy educational foundation in this country. We don't want to destroy it. So nípa ti ọ̀rọ̀ INEC can have a lot of things, particularly National Audition Agency of Nigeria. Wọ́n dẹ̀ ń gba millions of dollars. Wọ́n ṣe iṣẹ́ wọn because ẹ bá wọn ti nígbà ethics, a lot of advert máa ṣe ń pa Nigeria, ẹ gbọ́dọ̀ jalè, ẹ gbọ́dọ̀ mutí, ẹ gbọ́dọ̀ ṣe báyìí gbogbo ẹ̀ ló wà nígbà yẹn. But fortunately that this agency has been sabotaged, want to personal interest, want to shaking, want to power. So I want to represent to any Senate and the House of Representatives. They are not representing our interest, our personal interest. Ṣé gbogbo wọn àbí díẹ̀ náà wọn? 89% of them wọn lóye àtijẹ àti múnàmbá débẹ̀ nígbà tẹ́nìkan ná 100 million láti di House of Assembly member. Clear of ma ṣe. One no one share empowerment with the control one. I'm sorry with that language. Empowerment one no fún wọn ní gàrí, one fún wọn ní no. Ìkàntí àìlẹ́tò láṣẹ ní pé let them go and pass bill. Wọ́n lè empower náà, wọ́n lè ka empower but àwọn òfin tó máa tọ́yàn sọ́nà nípa investment policy, nípa educational policy, nípa foreign investment ní ẹ̀rántí London níbi tí mo ti wá. And to represent Ìlàjẹ ó wà ní House of Assembly mo pè mo honorable ṣó lè fún mi ní investment policy ọdún tó ní kílímù mean irú honorable tó ń fi ṣe commission kan tó yẹ ṣáná kan kó mọ nǹkan tó pè ní investment policy. They don't know what they are only going there cons by sitting allowance allocation cons low tech con ṣe fàájì. So in fact that law of INEC tí wọ́n pass yẹn I must suppose it is set to 85% of our problem. But àwọn olóṣèlú they will still have their way. Ó wá kù sọ́wọ́ mẹ̀kúnnù àti Nigerians to make sure that they comes out to defend their vote and to make sure they get their privilege. That's why we in Afenifere National Council. As of 2 weeks ago, we have 4.5 million vote. Ní Kiewa. I feel sure we want to show them this time around that the vote. Our youth, I'm telling you. Ní Afenifere pé Afenifere yẹn Okeoya wà ńbẹ̀, Ìlà Oòrùn wà ńbẹ̀. Both Afenifere National Council worldwide ni. Ọ̀yọ́, Ondo, gbogbo àwọn PVC. Bẹ́ẹ̀ ni àwọn Afenifere tó wà ní North gan, they are part of us. But Afenifere ní Yorùbá nílẹ̀ Yorùbá if our ní Ọ̀yọ́ ní last week a lọ sí INEC office because a ní partner pẹ̀lú INEC. Àwọn tó gba PVC wọn èlò ní Ọ̀yọ́ bí 1 million ni. A ní agbára láti gbà lọ́wọ́ INEC but a ní agbára láti make sure pé a lè pa àwọn tó ní encourage wọn and pè wọn and send message wọn ẹ lọ gba PVC and people have been turning up. In fact we are going to shoot next month the same thing down to Ondo. As of 2 weeks ago we have 4.6 million votes. So we want to let the people pàápàá jùlọ àwọn obìnrin wa. In fact, Afenifere wing, youth wing, woman league is coming too because we know to tell the people that agbára wà lọ́wọ́ láti yọ wọ́n láti fi wọ́n síbẹ̀. Nípa ti law tí INEC create ń sin pé ọjọ́ election yẹn tẹ́ bá ń dìbò wọ́n máa translate láti bẹ̀yẹn sí coalition international coalition center ni wọ́n dà pé wọ́n ṣe máa gbé ìbò yẹn tó máa lọ gbà wọ́n máa those are out of it now. Ìyẹn gan la rẹ fẹ́ kàn yọ. Because ààrẹ gan tó tọ́gbọ́n nìkan Ọlọ́run gan ló Bíbélì sọ pé ọkàn ọba ó wà lọ́wọ́ lọ́gbà tààrẹ gan ṣe kò mọ̀kàn tó ń ṣe ó ti ṣe tán because these people they have their ways wọ́n ní ọ̀nà tó máa fi manipulate nǹkan just because they keep on to put in poverty sáàárín Nigerians so the moment they keep us poverty ìgbà election bá ti ń bọ̀ wọ́n máa pín owó ẹ̀mọ́ people are suffering and they have no option to vote for them but INEC's law has settled some certain percent. We now left for the law enforcement agency. Àwọn agbófinró, ọlọ́pàá, DSA, like Bishop, ọjọ́ election, wọ́n bring in more. I don't only to one law, but they bring more of intelligent gathering so that when they are voting, anybody, at least 5 man, see, Popoli unit, anybody, Obaja PDP, Obaja anybody, cutting sharing money should be arrested. In fact, personally, I recommend 20 years imprisonment for whosoever person. To back the lọ́jọ́ yẹn. I recommend 20 years. 20 years. They should be intelligent officer. It could be on one free. Anybody about to buy Obo Emu. Agbófinró mìíràn là ń lórílẹ̀-èdè Nàìjíríà yẹ bí nǹkan tí àkọsílẹ̀ tí a rí àti tá à ń kànú ìwé ìròyìn. Ṣé rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé that is why Afenifere National Youth Council fún nǹkan tá bàbá wa ti ń
don't advocate for the past 50 years. Restructuring of this country is very important. Talk about restructure Nigeria will restructure us. If the next regime tumbo only iṣẹ́ láti ṣe iṣẹ́ takuntakun, both young members of House of Representatives for the Senate, come on, 89% of them won't law. 89% of the Senate or the House already are going. But we are meaning the various, if I land on a press conference about 89 Yoruba groups, coalitions, we are coming together to speak in one voice against the Yorubas. If you are representing me, against Yorubas. we are coming together to work against those evil politicians in Yoruba land. About 89 coalitions, we are coming together. If Ojoru election, I feel money to say, ìwọ tó bá ní integrity, ó lè jẹ́ Labour Party, ló máa wọlé àbí KK Party, àbí Titi Party. Kì í ṣe pé bóyá ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú ló fẹ́ wọlé. No integrity and personality and something. We want to vote for personality, not party. Obama KPC kò gbé bàbá tó ní kankan tó ẹ pé ó ní integrity, we're going to support him. But láti primary lẹ́tí máa bẹ̀rẹ̀. Láti primary, that's exactly can take care of all those things to vote in the right people at the right time so that àwọn jẹgúnjẹrá yìí wọ́n ṣe kíni alẹ́ lé wọn lọ. Even gan tí at the primary level tí wọ́n bá gbé wọn ní primary ní party wọn, we are going to be critical. Ẹni yìí kò ní integrity kankan, a lo ẹgbẹ́ kékeré to work against that person because enough is enough. Nigerians are suffering. In fact, look how this happen now. Kò sépo, kò síná, kò sí kankan. Bẹ́ẹ̀ni bí tá a ti fẹ́ lọ sí. So next law yẹn, restructuring of this country who are very important. In fact, the next government that is coming, àdé tó ń bọ̀ àtàwọn wọn ní iṣẹ́ láti ṣe because we need to get local government policing, state policing, community policing. So by this, faramọ́ state policing. Ìdí tí wọ́n fi faramọ́ ni wípé torí at the state level, just like our Àmọ̀tẹ́kùn ta ní ìsìn ẹwà Àmọ̀tẹ́kùn tán ní kò lè ṣeé ṣe nípínlẹ̀ Ondo ní South West Èkó nìkan ni wọ́n ti fi ní àti wọ́n ti ti yan Àmọ̀tẹ́kùn àti Ogun State lẹ́kìtì lóńdó lọ́ṣù wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Now ẹ̀pẹ́ Àmọ̀tẹ́kùn government will won against the people, so they believe that maybe somebody state police, state government can use against the federal government. Ìbò tí ìdí àti mọ̀bọ́ máa fẹ́ lò ń gbà. Our people, they are satanic mindset. Wọn ò ní bẹ̀rẹ̀ Ọlọ́run àwọn òṣèlú. Ṣé tó ti mú ẹ̀jẹ̀ ó ti pa wọn. They can't have the spirit of God. I'm a politician, sir. I'm a politician. Our people yìí kan tí wọ́n ń tọ́jú bọ̀. That is why you say governor. Olóṣèlú lẹ́yìn náà. Èmi ṣe pẹ̀lú bẹ̀rẹ̀ Ọlọ́run ni à ń rí. Bíbélì sọ pé nípa tẹ̀sán ẹ fi dá wọn mọ̀. You know that by the fruit shall know them. Àmọ́ tó ṣe ti Christian àwọn tó ṣe ti ṣe ìṣúra wọn. Akànyìn máa a governor kó ló òun ṣe empowerment fáwọn èèyàn kó wá fún 10,000 naira. Ẹ máa gbé check ńlá. It doesn't make any sense. An individual tó ń ṣe empowerment na tó ń fún 100,000 1 million naira tó ń polongo na. Ẹ jẹ́ ká wá lọ sórí ọ̀rọ̀ ti empowerment. Àwọn ọ̀pọ̀lọpọ̀ sọ pé education ẹ̀kọ́ ó ṣe pàtàkì ó ṣe kókó. Lórílẹ̀-èdè Nàìjíríà la state of nation tá à ń sọ náà ni ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ tẹ́ ń jà fún tẹ́ ń sọ̀rọ̀ ń pa yìí náà wà nílé báyìí. Láti bí ọdún mélòó kan sẹ́yìn ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ kò fararọ rárá. Lọ́wọ́lọ́wọ́ báyìí à ń gbọ́ wọn ti wọlé ASUU call of strike kò call of strike. Kì í ṣe nǹkan tá a fẹ́ fi déédéé fẹnu bà ṣùgbọ́n nínú àlàyé yín tẹ́ sọ́ọ̀sìn ọ̀dọ́ lọ̀rọ̀ ibà wíjù kí ni nǹkan tẹ́ fẹ́ rí sọ ọ̀nà wọlé rẹ̀ pọ́n lè gbà láti yan mójútùú sí ohun tó wà láàrin ìjọba ASUU tí ilé ẹ̀kọ́ wa tó máa fi di nǹkan àmúyangàn. Sherry, mo ń wo fídíò kan ní last week nípa bọ́n ṣe dá agency tí tó bójútó ọ̀rọ̀ ASUU nípa bó ṣe máa ń wọlé bẹ́ẹ̀ tó ní bí the government say they don't have money. And people on technocrats, education, they came together and formed a policy, a groups. Joking now, I'm all the government. Now, government have scrapped those things. Want to go out, see better. I want to go near to food. This is what they are fighting for. But today, what the government needs to do, particularly the state governments and also the educational sector, we need to end up entrepreneurs department. Entrepreneur department in every university, every food protecting and college of education, we need entrepreneur department whereby every student to Bambo, whether you're a law student, you're a medical student, you have to pass through this workshop. That's in technical college. Technical college, if you go to Kitipa local government where we have technical college, those things it's very unique. I went to that technical college in Kitipa where I learned about trade. All my life, government, I've been an entrepreneur, investment policy, travel abroad, anything investment in my life.
Now, what the government needs to do in terms of young entrepreneur empowerment, we need, maybe if the government to create an commissioner of entrepreneur, so and the commissioner for happiness, we create an avenue where you can engage thousands of youth, train them, and they define their potential. And their potential in Nigerians. Nigerians are well-educated people, particularly Yoruba. And New Polo, Sishipad, Elo Segba, Elo Sigbadon, Eya Elo Silaje, trade emo. Do you know that Nilaje, Sardine one Nilaje? Sardine. Yeah, one Nilaje. But because government will record one read, they don't see what we are seeing. Kilo take government about the government because policy investment assembly one member one state policy to what I mean by sardine nígbà tí Nigeria lọ sí Morocco to export millions of sardine tell the raw material in Ondo State. Ondo State can feed the whole Nigeria when it comes to sardine because government will put in policy, I mean, policy to every foreign investors will have to come. Nígbà tó sọ náà ìlàjẹ everything we have for the past 60 years kò sí náà. Oh yeah, police come here. 16 years. Kusino. Evaki company kon kochiki ni ko agbele sabe. It will die. Now this is about 800 per liter. I understand. It will die. So if companies needs a kind of friendly policy that will make them to come to community, in terms of securities and investment law, and also in terms of encouraging them. It is not there. That is why we in our Financial Council we've written letters to all the governors. In fact, the National Assembly, we need a Southwest Investment Commission. Southwest Investment Commission, not like where we do. Southwest Odua, we need from federal level. Southwest Investment Commission, it will take care of a lot of things. If you look at Operation Free the Nation, we have Ibadan, Ibitia Baba, settlements. Yoruba produce what we have. And we have it's not working because of that bad policy. So this is what the states, the Southwest governor and the collector saying we are working serious on it. We need to revert our old heritage. We need to go back to the source. The Bible says if the foundation be the source, what can the righteous do? Thank God Christ. Jesus tiwa na otiwa. Àdúrà tá ń gbà pẹ̀lú tó níbẹ̀rẹ̀ Ọlọ́run. So we need to go back to where we are coming from. For example now, nígbà tí wọ́n ní Hausa àti Yorùbá wọ́n ní issue, wọ́n kó tomato wa, wọ́n pélé wa, madam, ẹja lè mí jẹ o. Aleja ẹja tó ń dùn ní máa fi gbogbo Nigeria. Ṣé bẹ́ẹ̀ ló máa wà níbẹ̀ ní kọ́lé máa wà ní. Everywhere, lẹ́yìn tí wọ́n lọ sí Ìlàjẹ, wọ́n máa ń sìn láti Ìlàjẹ wá sóyìnbó. Gbogbo èdè tó ń jẹ ní Èkó, Ìlàjẹ ló ti ń kó wá. They are bringing thousands of èdè láti Ìlàjẹ wá sóyìnbó. Níbi tí Ondo State government Ondo State government tí wọ́n fi àkíyèsára. Ondo State government can stop that thing. Let Lagos go to Ondo and buy the payment tax to Ondo State. They go sóyìnbó thousands of èdè ajá tó ń kọ́ láti Ondo State. So in terms of entrepreneur, a ní àwọn ọmọ ọ̀dọ́ Yorùbá tó wà ní just like for example máa tọ́ láti London tó wọn láti America tó wọn pa nígbà ní ọ̀dọ̀ Sunday Igboho. This man came he has a very about 30,000 acres of land for farm. Somebody just came and killed the person. That's where we need restructuring in this country. We need to control what we have in Southwest. Southwest need to feed themselves. We don't need to depend on. Southwest. See, East náà sọ pé Eastern part. Okay, ọ̀yá náà sọ pé Northern part. Ṣé ẹ̀dẹ̀ rí Nàìjíríà lẹ́yìn ọ̀kan nígbà tí wọ́n parí rẹ̀? See, that is why everything is restructured to one year through federalism. Every region will control what they have. Let Northern control their good and their resources. Kí ló máa ṣẹlẹ̀ sí ìjọba àpapọ̀? No, it will be central. Ìkọ́ tí Ondo bá ní Afu Central ní 2 naira or 5 naira. So let us say by then the power comes back to the people. The people will elect who go to govern there. Àwọn èèyàn ní máa dùnkún fẹ́ lọ di ààrẹ mọ́. Wọ́n máa jà kún fẹ́ di local government chairman. Local government chairman will have more power than House of Representatives. But then normally federal representative and federal senator. Nígbà yẹn. If you don't return to this part, it will find it difficult for Nigeria to remain in peace and harmony. Particularly the 1999 constitution is not friendly, it's not workable. Do you know now, with the National Affairs Council at the first federal government,
gbogbo táwọn ọmọ Nàìjíríà san láti 1999 wọ́n máa san fún wa because section 28 sọ wípé federal government shall provide free education from primary to university. So wọ́n ti jẹ́ wá ní billions of dollars. Wọ́n ti jẹ́ wá lówó gan. Àbútẹ́ ti máa sanwó náà lélẹ̀. Wọ́n ti jẹ́ wá billions of dollars. So we are going to sue them to court. Ọmọọba ẹni sùúrù ibì kan wà ká tó di pé a máa kásẹ̀ tó lẹ̀. Ibì kan wà nínú ìròyìn kan wà tó yẹ kó hàn dé ìyẹn ní tọ̀rọ̀ NNPC. Auditor General wọ́n ṣe àti sọ nínú ọ̀rọ̀ wa tàkọ́kọ́ ìṣáájú highlight àwọn ìròyìn tí ó hàn dé jù. A ní pé NNPC wípé wọ́n gbọ́dọ̀ ṣe àkàwé wọ́n ṣe ná àbí bí ọ̀rọ̀ 107 barrel of crude bó ṣe di bó ṣe pòórá pẹ̀lú nǹkan tẹ̀ ń sọ yìí sìn báwo lè fẹ́ nígbà tí iléeṣẹ́ kan lẹ́ka ìjọba àpapọ̀ tí kò lè ṣàlàyé bó lè fẹ́ kí ìjọba ti wá rówó tẹ̀ ń béèrè yìí sìn. Sherry, Nigeria government has money. Nigeria government is not big. Tí government bá broke, if government is broke, minister have to resign. Tell to resign. If government is broke, minister will have resigned. Government will broke. Oh, money is coming in very well. It's country. Sanwó fún minister. Government. NNPC gan wọ́n sanwó fún staff wọn. If government is broke, most of the federal government agency and minister will have resigned. Government broke. Ẹ jẹ́ kí èèyàn mẹ́wàá. Iṣẹ́ tẹ́lẹ̀ mẹ́jọ ṣe. Let five people do it. Now, where I'm going. Do you know how much that is coming in from the NPA? Billions of dollars. Do you know how much that is coming from the Zamfara Gold? Billions of dollars. Niger Delta, billions of dollars. These are cabals who take the government into ransom. With due respect to our Orileede in Nigeria, Muhammadu Buhari is the Minister of Petroleum and Resources. Federal State. Only let him give Nigerians be 1.7 millions of barrels. But she missed me. 107 million barrels. These people want to take Nigeria to Russia. And want to do 20 law. These cabals. In Nigeria. They're not up to 20. Wọ́n ti fún wa lórúkọ wọn. I'm one. Ṣé ìdárúkọ mẹ́ta bí mẹ́rin nù. Mo lè dárúkọ because ọmọ Yorùbá ni mi àwọn ẹ jẹ́ kí n fi let me use our own. These people are the ones tormenting this country. We were talking to Obasanjo some times ago. Obasanjo said, "Ó lẹ́yìn ọ̀dọ́ yìí, ẹ̀yin lè máa gbàjọba lọ́wọ́ wa." Baba says, also only our generation let them go and retire because these people they take Nigeria into Nigeria need to deliver themselves. The Bible says, "The kingdom of God suffer violence, and violence taken by force." They should ban shame. The day we back on Yahweh, that day you know that deliverance has come. Nigeria need to deliver themselves through revolution. Not revolution by guns or by bullet, revolution through PVC. Your PVC. I will urge. I'm a fake gbé ìpolówó PVC. Mo ń gbọ́ wẹ́rẹ́ pé ń pe PVC. Èèyàn kan náà gbé kinní yẹn sórí DPA. Ó ní nípa àwọn ọ̀dọ́ náà ní youth for new Nigeria bí new Nigeria for youth. A lot of various oríṣiríṣi. Wọ́n gbé síbẹ̀ wọ́n ní n tẹ́yìn ṣe orí DP yín lẹ gbé sí. Ẹ tún bọ́ jáde jẹ́ káwọn. Mo sọ fún ilé kan pé Afenifere National Youth Council AYC àti ṣiṣẹ́ takuntakun. In fact, if agency Afenifere àṣẹ ìdánilẹ̀ kó tó ju oṣù mẹ́fà báyìí àti ṣe nǹkan tó yẹ pé àwọn kò tí ṣe ní last 20 years ní last 2 weeks àṣẹ empowerment national stadium about 500 youth from Afenifere state. Irú empowerment wo lè ṣe? Akọ àwọn ọ̀dọ́ wa bó ṣe ń ṣe bàtà bó ṣe ń kọ́ bó ṣe ń ṣe gbogbo yẹn ló wà lákọ́ ẹja yẹn gan afẹ́ṣe nǹkan ó bọ̀ ní September Afenifere Investment Economic Summit in Eko Hotel. We are bringing about we are bringing about agbo ọ̀fẹ́ ni afẹ́kọ̀ àwọn governor yẹn a máa kó àwọn bíi 3,500 foreign investors. They are coming to, the vice president is coming there. All the Yorubas, they are coming to discuss the economic growth of the Southwest in 2023. Okay. Because I think because we are going to pay lákòókò mọ́ ẹ̀yáralé ó dáná yín pé ń jẹ́ gbádùn bá a ṣe ń tò lẹ́sẹ̀lẹ́sẹ̀ kí n tó bẹ̀rẹ̀ mo lẹ́ni tá a gbé wá ẹnu ọ̀rọ̀ ta lẹ́nu wọn dùn lọ́rọ̀ wọ́n ní òmọ̀ wọ́n ní òye wọ́n mọ ibi tó ti ń bọ̀ wọ́n mọ ibi tí wọ́n dé wọ́n dẹ̀ ní àfojúsùn ibi tó dára fún orílẹ̀-èdè Nàìjíríà ní ọdún 2023 wọ́n sọ kinní kan ní Nàìjíríà ò ní túká ẹ má gbàgbé Goodluck Jonathan tó jẹ́ ààrẹ ṣèjẹta ni
àná lórílẹ̀‐èdè Nàìjíríà náà ti sọ pé ẹ gbàgbé ẹ̀ lẹ́yìn ìbò 2023 Nàìjíríà ṣe máa dúró gidi gbà. Èyí àkótán bàbá ní àárín ìṣẹ́jú kan ẹ bá fún àwọn ará ilé ní ìmọ̀ràn lórí nǹkan tá a ra pẹ̀kẹ́lù ní ṣókíṣókí. Ọmọ Nàìjíríà pàápàá jùlọ ọmọ káàrọ̀ ojíire rádà, mo fẹ́ fi àsìkò yìí bẹ̀ yín ẹ lọ gba káàdì ìdìbò yín because eléyìí ló máa jẹ́ kẹ́ ẹ lè elect good leader tó máa lè ṣe nǹkan tó dáa fún Nàìjíríà pàápàá jùlọ our youth stay away from drugs kills is kills and also less close to God. Whatever tá bá ń ṣe ẹ jẹ́ ká fi Ọlọ́run síwájú ó dẹ̀ máa dáa fún wa. God bless Nigeria, God bless Southwest, God bless Afenifere National Youth Council. Amen. Wọ́n ní pé ògùn olóró àmì èmi náà mo tẹ́wọ́ àdúrà mo tún gbàdúrà mi. Wọ́n ní pé ká sá fún egbògi olóró pàápàá jùlọ àwọn ọ̀dọ́ nítorí pé kò sí èrè kankan níbẹ̀. Ní àkótẹ́ ìná tó wá sọ kinní kan ní ká lọ gba káàdì wa. Ẹ̀yin tẹ́ ń sọ pé káàdì wo wúlò ìbò wa ò káǹtì kò ṣe kinní kan wọ́n ti fi dá lójú pé ẹ fọkàn balẹ̀. Ṣé rí àìṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pẹ̀lú wọn ni lóòrèkóòrè wọ́n máa wáyè wá táwọn bá tiẹ̀ wá wọ́n tún ẹ̀wò bá ti wà níbẹ̀ sẹ́kítírì Afẹ́nifẹ́re ó wà níbẹ̀ wọ́n yìí jẹ́ pé ààrẹ wọ́n tún mú sẹ́kítírì wọn akọ̀wé wọ́n mú dání ṣùgbọ́n ẹ̀ lè rí wọn torí àwọn la fẹ́ fojú rinjú pẹ̀lú ẹ̀ a tún máa gbìyànjú láti gbé wọn wá lóòrèkóòrè láti máa là wá lọ́yẹ̀ sí i lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ kí ọdún 2023 kó tó dé wọ́n sọ kinní kan wọ́n ní for a business policy àbí investment policy wọ́n sọ ó dùn mọ́ mi nínú gidigidi tẹ́ bá fẹ́ ṣe ti Èkó hòtẹ́ẹ̀lì yẹn yàtọ̀ sí pé ẹ̀ ń polongo lórí àwọn ẹ̀rọ ayélujára a máa fẹ́ kí ẹ ṣe bóyá jíngù àbí nǹkan. in fact pàápàá jùlọ gan ẹ̀yin gan máa jẹ́ media partner wa ẹ̀yin gangan tẹ́ jẹ́ TV tó yẹ pé ó ń polongo àṣà àti ìṣe Yorùbá ẹ jẹ́ one of our partners. In that investment policy, about 3,000 investors are coming from. àrètí lẹ́kùnrẹ́rẹ́ ìpolongo ẹ̀ náà tó máa lọ síwájú àti síwájú tó bá ti tó àkókò. A ní ìrìjù báyìí lọ lórí ètò Ká Sálàyé tó ní ọjọ́ Wednesday títí ọjọ́ Friday tàbí sọ pé thank God it's Friday. Bẹ́ẹ̀ ni èmi Adejoke pẹ̀lú bàbá wa Omooba Eniola Ojajuni àsọ pé ó dìgbà kan náà. Ẹ ṣé o. Àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú móhùnmáwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ Ajé Monday, Ọjọ́rú Wednesday àti ọjọ́ Ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀.